Ńgbà dẹ́rí báyìí tán lẹ tó mọ̀ lórí. Kálukú ni wọ́n ń sọ ló kọ nígbà tí wọ́n ń sọ wá ló kọ àmọ́ nǹkan kan. Gbà tá a dáyé tá a gbọ́n tán là ń dúpẹ́ irú ọkọ̀ tán sọ wá. وكلمله في الانتعام والشرب كالعسل. Ẹ̀rí tí mo fi lọ́lọ́ yẹn bàbá wa ìmáàmù Fadilati Sheikh Muhammad Bashir Dansuki. أدام الله حياته شيخ. Èyí tí kí wọn ìmọ́lẹ̀ wọn lágbára púpọ̀. Ọ̀rọ̀ tí bàbá wa mísánná sọ ọ̀rọ̀ tí kálukú wa gbọ́dọ̀ ṣàdúrà sí ni. Gbà tí bàbá wa ìmáàmù lọ ọdún 4, 5, 6 bọ̀ ayé wọn nìkan ni wọ́n rán àtòní wọn. Àmọ́ látijọ́ tí a ti pè wọ́n ní imam wọn rán ayé ara wọn mọ́ ó kàyé gbogbo wa. وكلمله في الانتعام والشرب كالعسل. Nǹkan tó ṣòro ṣe ni àwa ń dunnú àwa ń yọ̀ àmọ́ àwọn ọ̀nà wọn mọ́ ti ń sùn mọ́ ti ń jí. وكلمله في الانتعام والشرب كالعسل. Ẹni tí ò bá mọ tí wọ́n ń pè ní aṣíwájú kò tí ì ṣèyàwó àbí kò tí ì ṣèyàwó kò sojúṣe inú ilé. كلام قديم. Torí kálukú ní òjòkó àwa ní ATM àwọn ọkùnrin kálukú máa ti bọ̀ yóò mọ̀ pọ̀ gbọ́dọ̀ àwọn ò ti ti wá bọ̀ lẹ́yìn Ọlọ́run. كلام. Mo kí bàbá wa Emir Martaba Sheikh wí dáadáa. شيخ. Bẹ́ẹ̀ bá fẹ́ wí wí pẹ̀lú ọjọ́ orí ibi tí bàbá lò dé. شيخ. Gbogbo ohun tó dùn ún dà láyé ló dùn ún dà àgbà ò dùn ún dà. الله. Àgbà ni ò dùn ún dà torí tí ń bẹ́ ń bi àgbà ò rọrùn. Àgbà tí ó mọ̀ ṣèyàn bó ti wù èèyàn ní ṣe rẹ̀ bó ṣe fẹ́ mọ́. Kí bàbá bá náwó sí ọ lórí báyìí lásán ká má wí nǹkan kan oríire ti dé tiẹ̀. Ká tó wá ní wọ́n fàyàn pé máa já síwájú wa. Ẹ dákẹ́ ní ṣéèhù. شيخ. Lẹ́yìn kíkí wọn, a kí àwọn tí wọ́n tún ń jí àgbà fún Ìlọrin. أيادكم الله بنصره. Àwọn olóko tá a fi pè wọ́n jáde. Àmọ́ bàbá wọn bá mọ̀ wọ́n. Ìlágbájá èèyàn ni ọ́. Tàmọ̀dò èèyàn ni ọ́. Ń bẹnu ọkùnrin ń bẹnu obìnrin. Gbogbo orú wọn nínú ìlú Ìlọrin Ọlọ́run má pa wọ́n fún wa. آمين يا Bí الله. ẹlòmíì bá kú àgbákò sáyé. Ẹni tí ó kú tágbákò sáyé àmọ́ ẹni tó kú tó yẹ ká dúpẹ́ là ń sunkún fún. Tẹ́ pé òun ló mú rìmútù ayé rẹ̀ dání tí òjò balance. Tó bá kú làwọn asunkún fún kó dọ̀tun rárá ìsì. Ẹja fà dáadáa ni onímọ̀ pọ́lọ́ ó fẹ́ tún ọ sí ni. Gbogbo àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ọlọ́mọdé àfi wọ́n ṣàwátì sá. آمين. Mo kí bàbá wa àgbà bẹ́ẹ̀ ti fi kí wọn nítorí 30 minutes. Ẹ bùn mi ní 5 minutes kí n fi kí wọn bẹ́ẹ̀. Mo kí yín lẹ́ẹ̀kan pé àgbà ṣòro dà. Ibi tọ́lọ̀ lẹ́yìn ràn yín dà. Ibi tẹ́lómi ràn ò dà mọ́. Ń bá wọn jà sí newspaper níbi junction kìíní. Nítorí kó máa rán ọ̀la rẹ̀ àtọmọ rẹ̀. Yóò máa ní kí ni wọ́n tún sọ. Èyí tó ti ń sọ kọ́ tó dàgbà kí náà ṣe ń bẹ̀. الله. Àwọn tún wá tí wọ́n tún ń sọ. Kí ni Nàìjíríà sọ jù rọ lọ? Lẹ́yìn kọ́ wá bọ́ọ̀sì ran ayé ara rẹ̀. Kò wá ní bá ara ibẹ̀ ní wàhálà látago méje ìrọ̀lẹ́. Yóò máa tọrọ gúgúrú àtẹ̀pá ń bẹ̀. Àtàgbàdo sunsun. Ohun tí ó tún tètè pa ni tó ń tọrọ. Ọba tí ò ṣe yín bẹ̀ mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sá. الحمد Mo fi لله. kí bàbá wa kọ̀wé, mo kí bàbá wa chairman, mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà NSFAT. حفظه الله ورحمه. Mo kí bàbá wa olórí wa, olówó orí wa, Fadilati Sheikh Al-Murshid Al-Ustaz. Kí ni kí n tún wí? Al-Mutrebo, Al-Tomtom, Al-Shit. أولئك آبائي فجئنا بمثلهم. Lárúbáwá ni yín tẹ́lẹ̀, àmẹ́sẹ̀sẹ̀ di Lárúbáwá ni. حياكم الله. Ẹ ti di Sheikh. Àyè bẹ́ẹ̀ kọ́ ni. Nígbà tí mo wà lọ́dọ̀ Alájí àgbà, رحمهم الله تعالى. ọlọ́mọ ṣàbá kí àfáà mi. آمين. Nígbà tí ń bẹ̀rù bò ní ìsìn sáyé, bàbá sì wá ní fètèǹtè. Abiyama. Kúlí ó wà láwù kan fún wọn.
ìwọ tó ọba ké ọ dàgbà ọmọ rẹ ó sì yanjú àlífà rẹ ò sì ní dìjà tó ikú. Amina. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakul lahu kufuwan ahad. Wọ́n wà ní ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́run ó di kẹ́rù yín yóò sì bá yín gbé. Allahu akbar. Ìjọ náà ló ti di kẹ́rù bàbá wa. Ọlọ́run wa bá wọn gbé dè ní. Irú yín tẹ́ ẹjọ́ ké nǹkan ti yí wọ́n mọ́ lọ́wọ́. Bó bá jòkó ń rùn níbi ìjẹkújẹ pé mo fẹ́ jẹ́yàn kò sí nǹkan kò jẹ́yàn agbolébèlè ń ta sí gbogbo olú. Faj'ina bimislihi. Apàdà síbò ní báyìí sà Ọlọ́run bá dúró tì yín sà. Amina. Yóò tún máa dá a sí i. Ọlá àfàwà tẹ́ ẹ gbà fún. Ọlá àbí tẹ́ ẹ ti mú mi mímọ̀. Ọlá agbára. Ọlá agbára. Ọlá agbára. La hawla wala quwwata illa billahi al-azim. Mo fi kí bàbá wa àgbà akọ̀wé wa. Apàdà síbò ní báyìí o. Amina. Bàbá wa tó yẹ kí n kí ẹ dákun torí àsìkò. Ìdájà tìǹà. Gbogbo ẹ̀yin ya wa ẹ dákun ẹ yọ̀ǹda mi kí n kí n bẹ̀. Ọlọ́run jẹ́ jẹun ọmọ o. Ìyá jẹ̀rìírù lè máa já mi. Àwọn ọkọ yín ò tún ní fẹ́ ilé yín mọ́. Àmọ́ tó wà lásìkò bẹ́ẹ̀ Ọlọ́run ó sì rọrùn bẹ́ẹ̀ fún wa. Ìdájà máa tìǹà. Ìyá jẹ̀rìírù lè máa já mi. Bàbá wa ìmáàmù kí ló wí? Bashiru. Nimal Bashiru. Bàbá mo kì í púpọ̀. Bashiru libishiri wali bashari. Auntali Bashiru. Bashiru li amsi wali yaomi. Iná ló jẹ́ ń darí sọ̀rọ̀ bàbá. Àsìkò yín dá púpọ̀. Bẹ́ẹ̀ tí ń lọ tẹ́ ń bọ̀ mú rí látẹ̀ka pé bàbá tí wọ́n gbéṣẹ́ lé lórí nì. Ìmáàmù nì. Ẹni tí ò bá yẹ kó lọ lè béèrè. Gbogbo àpọ́nlé inú ilé yìí. Àlùbáríkà inú ilé yìí. Ìmọ̀ inú ilé yìí ibi títí ń jáde nì. Nimal Bashiru. Èmi ò máa ń tẹ̀yìn ṣe pamọ́ fọ́lọ́run tó fi dárú oore báyìí dúró dè yín. A máa ń tẹ̀yìn ké láti ní ẹ máa ké. Ìgbìlọ̀ kan pé sàárà yín ti pọ̀ jù. Kò tún tó ni. Àpàdà ibò ní báyìí sà. Amina. Ẹ jókòó dáadáa bàbá. Amina. Gbogbo tọ́lọ̀ ń ṣe fún yín lójú ayé yín. Ọlọ́run ní jó lọ o. Amina. Ọlọ́run ní jó lọ o. Amina. Ọlọ́run ní jó lọ. Wọ́n wá fàlàáfíà lò ó. Ọlá agbára. Ọlá agbára. Ọlá agbára. La hawla. Auntali Bashiru. Bashiru li amsi wali yaomi. Bàbá wa ìmáàmù ń bẹ níbí pẹ̀lú wa. Gbogbo ibi tí wọ́n wà báyìí ní ìsìn wọ́n kàn ń ṣètò ní ibi tí wọ́n wà pẹ̀lú wa ni. Torí ẹni tí ń pè àdéhùn ni wọ́n lọ́lọ́run fi pé àdéhùn àdúrà àwọn ọjọ́ tí wọ́n bí wọn. Ọ̀pọ̀ ni wọ́n ṣàdúrà fún pé yóò dáa fún ọjọ́ tí wọ́n bí àmọ́ Ọlọ́run òjò orin bí ó sì fi dáa fún un. Ó wá fẹ́ sùn àmọ́mù jọ́nà di pé màmú wo ló sọ mí lóko tí ò dáa. Ọba tí òjò kọ bàbá wa takò wọ́n Ọlọ́run kò jẹ́ fi gígùn ẹ̀mí lò ó. Nimal Bashiru. Bashiru libishiri wali bashari. Ọmọlé ìmáàmù ni wọ́n náà wí délẹ̀. Auntali Bashiru. Bashiru li amusi wali yaomi. Auntali Bashiru. Bashiru li amusi wali yaomi. Bá a ti rí lẹ́yìn kádàrá Ọlọ́run àtàwọn òbí wa Ìlọrin ló tún sọ àdì báyìí. Allah. Èmi náà wá dá orí Ìlọrin padà sára Ìlọrin dọ́là sunu. Imam T'ana ó sì àdúrà fún pé gbogbo Bashiru tí ó bá wà ní Kwara State ìmáàmù náà ó máa jẹ. Allahu akibaru. Ẹ gbádùn ọ̀rọ̀ yẹn. Sulemana ṣàdúrà pé Ọlọ́run má fẹ́ nìkan kan ní ọlá ní lẹ́yìn mi mọ́. Sule tí ó bá ní ọlá kò ní sùn. Bàbá Bashiru tí wọ́n wá lọ wọ́n wá ní gbogbo ohun tí ń jẹ́ Bashiru o ìmáàmù ni ó tún jẹ́ lẹ́yìn mi. Ọlọ́run wá takò. Auntali Bashiru. Bashiru li amusi wali yaomi. Kódà bí ẹlòmíì máa ń jẹ́ orúkọ tó bá rápá láti bẹ̀ wọ́n lè mú torí pé yìí tó lọ ti ní gbogbo àyè ṣẹ́ Bashiru ni ó máa lò. Ni'mal Bashiru lafi bili bishiri jalana. Ọ̀rọ̀ tẹ́ ní ká sọ àgùlọ̀mọ́ kí ìmáàmù ni wọ́n máa ń bẹ̀ ń ká lọ̀rọ̀ pọ̀ jù báyìí lọ. Bàtà náà ní ká sọ ń tẹ̀yàn tó ń sọ ju bàtà lọ́pọ̀. Àwọn tí ó lo bàtà ò ní lo mọ́tò náà ti ní ká sọ bàtà. Láwà ní kọ́fì là ń kọ́. Èèyàn wá lè sọ́ra rẹ̀ lọ́dọ̀ ẹni tí ń sọ ni. Àpọ́nlé iná mọ ibi tó ń sùn. Gbogbo ohun tí ń jẹ́ ìsọ́lára ìmáàmù látara èèyàn
látara àlìjànú omi oúnjẹ Ọlọ́run dákun bá wa fi ṣọ́ wọn. Jahali bashiru minar rahman lil kaumi. torí tí wọ́n ń pè ní imam nǹkan tó kíra ni á gbà fún ni o torí àwọn náà kọ́kọ́ gbà fọ́lọ́run kọ́lọ́run tó gbà fún wọn o ọbẹ̀ káyé gbà fún ọgbà fọ́lọ́run ò lè rọ́nà lọ. Laqad sana Ìlọrin wa man alayha. àdìsí Abi Hurairah radiyallahu ta'ala anhu ó ní Ọlọ́run ò ní ma sadallahu abudun bil afwi ila izza wa ma tawadda'a ahadan lillahi illa rafa'ahu. ẹrú kan tọ́lọ́run ọba mi ò bá gbéga láyé àfi kọ́lọ́run kọ́kọ́ yọ́nú sí. Ǹjọ́ tọ́lọ́run yọ́nú sí bàbá wa ìmáàmù tòní tán iná Ọlọ́run ní ọba wa ni ó yá máa jẹ́ ìmáàmù gbogbo Kwara State. Laqad sana Ìlọrin wa man alayha. ṣé wàá níjọ́ tí wọ́n ti débẹ̀ náà ti di àdánwò fún gbogbo wa. bẹ́ẹ̀ ni ẹni tó ń bá wa ga yóò tẹríba fọ́lọ́run lára wọn torí àgbà ni wọn kí ló dé tán pè wọ́n lágbà gan. sáfẹ́ mọ̀ ọ́ bá ń bàbá wa ìmáàmù àgbà táwa yọjú orí wọn kú àríkún àti ìtóníká pé ní àgbà àmọ́ tá ń pè lágbà ní pé gbogbo ọjọ́ orí ìmáàmù méjìlá àtẹ̀yìn wọ́n ti sí sórí tiwọn nìkan wọ́n ju gbogbo wa lọ. Imamu li muslimina baba Dasuki. Imamu li muslimina baba Dasuki. ẹni tí ò bá gbà fún àgbààgbà ó gbà mọ́bì kan. Ayakumullah. ká sọ̀rọ̀ nípa ààbò òlu. Imamu Fulani. máa gbọ́ ká sọ̀rọ̀ nípa ààbò òlu. kò sáàbò mọ́ nínú ìlú. nígbà tí ò tí ì sí sólà tí ò tí ì sí CCTV kámẹ́rà tí ò tí ì sí fóònù tí ó máa rìkọ́ọ̀dù gbogbo ohun tẹ̀ ń ṣe àwọn èèyàn rìn wọ́n yàn. kí ni wọ́n bí mo ti kéré lọ́jọ́ orí náà mo bá fìtílà mo sì bá jàǹgbò mo bá láńtà gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a wá bá kò sún lé sáà ibi tá a bá gbé sí náà ni ó wà. ẹ̀rù ó tún máa wá bẹni tí ó wàá kó wa ní bìlíìsì tí ó wàá dá fìtínà lẹ̀ ààrẹ nìkan kan ti ń sọ wa ń jọ́ náà ju Ọlọ́run lọ. Allah. àmọ́ kí ni ìjọ́ náà ń sọ wa ń jọ́ náà à ń fira wa lé Ọlọ́run lọ́wọ́ ìlú Ọlọ́run fi ń sọ wa. àmọ́ lẹ́ni àti wá fira wa lé kí la pè tẹkinọ́lọ́jì lọ́wọ́ tẹkinọ́lọ́jì wa ń dà wá. Allahu akbar. sí fọkànbalẹ̀ mọ́ ní tí ó wàá jóde wọn ó sọ fún yín sìn. àpọ́nlé ni kẹ́ ẹ fi CCTV kámẹ́rà sílé tán bá da pólíbàgì bójú ẹ̀ lémẹ́ni tó wọlé. alẹ́ni tó sógun àfẹ́ rí fáyán òun kan iná ló ṣe àrìnà kò fẹ́ díẹ̀. gbogbo ń tá a wá gbé kalẹ̀ yìí láti bí dé post office sólà lọ́tún lọ́sì iná mọ́ kedere àmọ́ tó ń ti bẹ̀ sáàrin sọ́kàn wa balẹ̀. ta ló lè àná sí 1 million ní ìsìn bí mo ṣe jòkó yìí ẹ̀rú ò máa bọ́ ni ká má gbé ọlọ́la. ní tá a ṣe fún Ọlọ́run ní Ọlọ́run dá padà fún wa nítorí kádàrá Ọlọ́run tí ń kò lásìkò yìí bàbá wa ìmáàmù làwa bẹsẹ̀ lé lórí torí bí bá ti ń da ìmáàmù ni Ọlọ́run níjó bàjẹ́ tá a fi kó kọ wọn síbẹ̀. Amina. Ọlọ́run mo ti sàwùsù lẹ́ẹ̀kan ó ní lànàbùlù wà nàkún bí ṣe ń mìnà lẹ̀ káwùfì wà lè jó ìwà nàkìsí nà lẹ̀ àmúwálé wálé àǹfùsì wà sàmàràtì wà bàṣírí ṣọ́ọ̀bìrì náà. A'udhu billahi minash shaitanir ẹ máa wá ago ṣíṣe dé. Bismillahirrahmanirrahim. Walanabluwannakum bishay'in minal khawfi wal ju'i. Ọlọ́run ní máa ṣe àdánwò fún yín. Wa naqsin minal amwali wal anfusi was samarat. Wa bashiri sabirin. Bàṣírù náà làwọn àtúwájú kò tí. Ayọ̀mọ́ ànábì Muhammadu. Allahu akbar. Ọlọ́run ní máa dán yín wò pẹ̀lú nǹkan márùn-ún. Tí n bá ti wá ń dán yín wò pẹ̀lú nǹkan márùn-ún, mo wá fi odidi àyà kan ṣe solution fún yín fún mẹ́rin. Àmọ́ mi ò fi solution ṣe yọ̀kan bẹ̀. Ọlọ́run ní máa dán yín wò pẹ̀lú àlàkáwùfù ẹ̀ ní fàyàbalẹ̀ mọ́. Wal-ju'i. Ebi ó sì máa pa yín. Wa naqsin minal amwali. Bákan
bákan náà tẹ́ ẹ bá sí òwò àsìkò tẹ́yìn bá lẹ̀ dáwọ́ lé òwò yín ní kọjá mọ́ tàbí ẹ̀yin lásìkò yìí. Allah. Ṣé bẹ́ẹ̀ kọ́ ni àwọn kan tẹ́ ẹ mọ̀ pé ó tà lásìkò yìí àdánwò kóbò mi. wala anfusi. wala anfusi was-samarat. wọ́n ní káwọn àgbẹ̀ra kẹ́míkà kí wọ́n ra tractor kí wọ́n kọlẹ̀ agbára wọn gbé gbogbo tí mo rí wà ní kójú mọ́rọ̀. tọ́mọ wa rẹ̀ ṣe irrigation kójú máa rọ̀ yín wà ní kí wẹ́dà mọ́ bàálà mu. a sì fẹ́ kí ètò ààbò wọlé ní tí òjò wọlé mo fẹ́ fún yín. 1 ó ní káwùfù wàlíjú in ebi ìpayà yóò máa tẹ̀yìn lára tí máa ti wá ń tẹ̀yìn lára solúsàn rẹ̀ ni pé lì ìlà fi kùrẹ́ṣì ìlà fi himuri látàṣítà ìwàṣọ ìfìfàlẹ̀yà àbùdúrọ̀bà àzàlìbẹ́tì lẹ́dí àti àmọ́mìjọ ìhìn. إلى في قريش ليلى في مريلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. Ọlọ́run ní ìfọ̀kànbalẹ̀ tí ò sí ti kọlu àwọn kan alájà ìfọ̀kànbalẹ̀ tí ò sí ó ti kọlu àwọn kan nígbà ooru nígbà ẹ̀rùn nígbà ọ̀gìnìntì nígbà ọyẹ́ àmọ́ ńgbà tí wọ́n wá pariwo èmi Ọlọ́run mo wá sọ pé fálíyà àbùdù rọ̀bà àzàlẹ̀. tẹ́ ẹ bá fẹ́ bọ́ nínú ebi tẹ́ ẹ sì fẹ́ bọ́ nínú àìnífọ̀kànbalẹ̀ ní Nàìjíríà fálíyà àbùdù rọ̀bà àzàlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yà máa sin Olúwa tó nílé yìí. Ilé náà làwọn kan ò fẹ́ kówó lọ mọ́ torí pé ń lísìn sí àwọn social media àwọn táyé wọn ti bàjẹ́ tí wọ́n ń condemn tí ò yẹ ká condemn kí ẹni kò sí ti ń jẹ́ Allah lẹ́nu tiwọn kí ẹni lóun ó láyà òun ó sọ ọmọ òun ní Allah wọ́n sì ní ká bẹ̀rù àdánwò kan téèyàn kan ṣoṣo tí ó plant tí gbogbo ó mọ wá kàn jẹ. Tá a bá fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà á wá padà lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run wo ni àlẹ́dí àti àmọ́hùn mi ju ìhìn wà á mọ́ náà. Solúsà àdánwò nù. Ẹ̀kọ́ ọmọ tá a bá fi sílé ìwé, wọ́n sọ pé ọ̀sẹ̀ ẹ̀sáàmù nígbà báyìí. Àmọ́ kó tó dijú ẹ̀sáàmù nǹkan tó ọmọ mójútó ni. Ẹja mójútó Ọlọ́run. Wàhálà wa ti pọ̀jù níbi wíwá owó. Ìwá tá à ń wá owó tí ń sá. A lè bá a máa ń sá fún kúnikú fi ń bá wa. Gbogbo ẹni tí gbogbo oúnjẹ ò bá sí lára ẹ̀ mọ́ tí ò ní fọkànbalẹ̀ súnmọ́ lílá fi dáadáa àlàbúrò síbẹ̀ náà ni. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ méjì wọ́n fẹ́mọ́ra àti wàlà àmúwàlì bí nǹkan oko yín ò bá dá mọ́ tí dúkìá yín ò sì gbé owó wọlé mọ́ ọlọ́ni fàkúlùtù stẹ́gì fìrú rọ́bà kún ìnáwó kánà gàfàrà yorùsílì sàmálẹ́kùn mìdírárà wàyúmùdídìkún bí àmúwàlì wà bá ní. وَإِجَلَّ جَنَّاتٍ وَيَجْعَلْ كُمْ أَنْهَارًا. Àbẹ̀yẹ bá ń gbádùn èèyàn máa ràn yàn lọ́wọ́ ẹja àjọ parí ẹ̀. وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا. Níjọ́ tẹ́ bá ti ṣí ṣọ́ọ̀bù yín alájà tẹ́ ẹ bá ti ta ẹsẹ̀ ní. Ẹ má dára yín láàmú mọ́ ẹni fẹ́ lọ bá ń lé pé kó ṣàánú ọjà yín ó ta ibi pa òun náà ni. Òun wá ṣàdúrà pé Ọlọ́run dákun mú wá. Bá mú wá ó kàn yọ agbéwọ̀ wá bá ní yóò kàn bílì ẹni àti sẹ̀mú àti ráìsì àtòróró yìí báyìí náà alájẹ wá 50,000 wá àbáyé ṣàdúrà tẹ bá dé ṣọ́ọ̀bù yín kẹ́ tó sí ṣọ́ọ̀bù lọ́la ẹsẹ̀ sí kìfàrú ogún àtọgbọ̀n ẹ̀ẹ́dì pé ẹ̀ta ọbẹ̀rẹ̀ sí tànù ọlọ́sanwó àdúrà fóònù. Tí nǹkan wo bá dá tẹ́ wa lọ́rùn nínú dúkìá nínú kókó wa àti sẹ́lọ̀ ní ẹja túbá. Solúsà àìsí fọkànbalẹ̀ Nàìjíríà nu ẹ wá wo bí ẹ̀ṣẹ̀ ti pọ̀. Àsìkò tẹ́ fún mi sì ti lọ ẹnì kejì nínú bẹ̀rùn àti mú méjì àbí ó kẹyọ kan tí ò ní solúsàn náà ní ikú. Ọlọ́run ò fi àyè solúsàn lẹ̀ fún ikú ó ní nà lè mọ́tà lẹ́jí tẹ́ fi rúnà mí ní ìfàyín náà ó mọ̀ láàkí kún súnmọ̀ tó rọ̀ dúnà ìlà àdìm lè gébì wá ṣáádà tí báyìí náà bí ìkó bì máa kún tó àdèmọ́ bá ń parí ẹ̀. فينبئكم بما كنتم تعملون. Ikú tẹ̀ ń sá fún yẹn náà ló máa pa yín. Wọ́n wá lọ ní abatẹ ti bí àbísí ọ̀hún ronú òun kọ́ ní ó pa nǹkan míì ni. Torọ́ ọ̀kọ́ yìí wáyé pò ní ó pọ̀. Sọ́rí tí ó pọ̀ náà ni ìpáyà tó lọ lè gbọ́ lọ́dọ̀ dókítà. Ẹlòmíì ọ̀sà ti mú kò í sọdún mẹ́ẹ̀ẹ́dógún. Ní sì ń sọ síbi ẹ̀. Sọ níjọ́ tó ti gbọ́ pé ní chronic ulcer. Ó sì
ti ń rò síra rẹ̀. Ogun ò lè ṣiṣẹ́, ogun ò lè ṣiṣẹ́. Àti yíyó ṣiṣẹ́ ó ti ṣe kí ni? Ó ti fẹnu kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ nítorí pọ́lọ̀ ti ní ó pa ni. Allah. Ẹ máa wá wò ó tọ́lọ̀ ń bá fi solúsàn sí ikú ni àní débi tá a wà láàárọ̀ tòní. Torí màmú ò ní lọ pèlè tàbí màmú mi ò dé. Gbogbo àwọn àlífà tí wọ́n ń ṣe ẹ́ mọ́ tí ń ṣe tẹ́ ẹ mọ̀ tó yẹ yín láyé yìí hùn kò ní sí àlífà. Àwa ní wúlò mọ́, àní dá mọ́, àní fáì mọ́. Ọ̀pọ̀lọpọ̀ èbó tí ń ṣàánú wa, obìnrin mi ò ní ṣe rí mọ́. Ọjọ́ ìyàwó lẹ́ lọ sí ẹlòmíì mọ́. Tó iná àwọn ìyá àgbàlagbà tí wọ́n bá ti kí ọ̀dà kún ojú wọn tán sìn, wọ́n tún ṣe rekete nu. Ó níwọ̀n bájọ́ tí ó lò owó náà ń kà. Ẹ má àrùn ṣẹ̀wọ̀n nítorí dọ̀rọ̀ ní sáà. Ayunabbi'ukum bima kuntum ta'maluna. Ó fi ṣẹ́jú díẹ̀ jẹ́ fi yún lẹ̀. Gbogbo wa pátápátá ẹ má jà sá fún kú. Ìwọ́wọ́ wa ní mú wa sá fún kú. Àbẹ̀lọ́n ká tètè kú. Àmọ́ Ọlọ́run fògùn kú lẹ́yìn pẹ́ ní kú. Ẹ kú. Àmọ́ tẹ́ẹ̀rì tẹ́ẹ̀ fi kú. Ikú re lọ́lọ́run wá fún Ànábì Ibrahim alayhi salatu wa salam. Nísàlẹ̀sàlẹ̀ Ọlọ́run dá Ànábì Ibrahim wò pẹ̀lú àwọn gbólóhùn tó pọ̀. Ó sì pé gbólóhùn náà dáadáa ó sì páàsì. Ànábì Ibrahim wá bẹ lọ́hùn ikú Ọlọ́run o dákun sí àwọn ọmọ mi náà ní ìmáàmù. Ọlọ́run ni mo gbọ́ ó mọ di ìmáàmù àmọ́ alákòóso wọn ò ní débi ìmáàmù. Wa idh ibtala Ibrahima rabbuhu bikalimatin. Ìsàlẹ̀ ní tọ́pìkì mi wà. Qala wa min dhurriyyati qala la yanalu ahdi zalimina. Wa idh ja'alna al-bayta mashabatan lin-nasi wa amna. Ààbò àkọ́kọ́ nu. Pọ́ìntì kejì nìyẹn. Tá a bá fẹ́ kí ààbò Ọlọ́run tún wà, ilé Ọlọ́run náà là á tún sálọ. Wọ́n wá ń sọ lọ́wọ́ sàlẹ̀ nígbà tó wọnú ilé Ọlọ́run tán. Ànábì Ibrahim ṣàdúà, ó ṣàdúà, ó ṣàdúà. Nígbà tó wá fẹ́ jáde nínú ilé àdúrà ó wá ní. Wa idh qala Ibrahimu rabbi ij'al hadha baladan amina. Ànábì Ibrahim ní Ọlọ́run o. Àìnífọ̀kànbalẹ̀ ti ṣẹlẹ̀ ti pẹ́ àmọ́ ibi tí ń gbà wá fún kálukú ni ọ̀tọ̀ọ̀tọ̀. Rabbi ij'al hadha baladan amina. Ó ní Ọlọ́run mi o dákun ṣàánú mi bá mi fi ìlú mi yìí Mẹ́kà tá a wá ń lọ bá mi ṣe ní ìlú ààbò. Ọ̀tọ̀ ni ààbò ọ̀tọ̀ ni ìfọ̀kànbalẹ̀. Tí ààbò bá ti sí nínú ìlú kò ní sí ìfọ̀kànbalẹ̀. Tí ò bá ti wá sí ìfọ̀kànbalẹ̀ nínú ìlú kò ní sí ọrọ̀ ajé dépò táàbò òde. Warithuku alahu mina samarati. Ẹ máa gbọ́ o. Mani. Dákun dúró. Okay. Ó ní Ọlọ́run o bá mi ṣàyè ní ààyè ààbò. Ẹ rí i pé mi nǹkan ti rí ní Nàìjíríà báyìí sásìkò mi ti tó ni. Alahu mina samarati. Ó ní ààyè yìí bá mi ṣe láàyè ààbò. Tó o bá wá ṣe tán bá mi dákun má bínú kàwú ọdún orí alọ́la. Mani amana minhu billahi. Bá mi ṣe ààyè ní ààyè ààbò. Tó o bá ti wá fi ààbò sínú ìlú yìí tán bá mi ṣe ọ̀nà jíjẹ múmu. Ohun tó fà á tí ò fi sówó lásìkò inú kò sí ààbò. Kò sí fọkànbalẹ̀ bó o láti fẹ́ ṣiṣẹ́ ọrọ̀ ajé. Warithuku alahu mina samarati. Dákun má bínú. Tẹ́ ẹ bá wo gbogbo àdúgbò wa báyìí lọ́nà ibi táwa ti wá yìí, ó ti tú o. Àwọn ọjà tán wá rà nílọrin tí fi ń yá tẹ̀ràn kọ́sọ́mà jọ́ márùn-ún ìjẹ́ rí wọn mọ́. Ní àlùjànnú nínú òròjẹ́ lọ́wọ́ wọn ni. Àwọn tí òròjẹ́ ò sí ìlú mọ́. Bí oko ò bá sì ti dá a mọ́ ìgboro bàjẹ́ ńlẹ̀ ìgbúlọ̀ fífi wá sí yẹ̀yẹ́. Bẹ́ẹ̀ bá ti ní ẹ̀yin tẹ́ wà mẹ́tì yín bá yín àwọn kan mọ́ ní tó bá ti kú lọ́dọ̀ wa tán ń bọ̀ àbáyín bá. Torí bí òòrùn bá ti mú tí òrí bá ń yọ tínú ìyọ́ wá ń dùn pé Ọlọ́run mòrí ẹ ti gbàgbé pé bí ó bá ṣe tán kí ló ṣẹlẹ̀ òjò padà rọ̀ tí ìyọ́ bá yọ o. Gbogbo ẹni tí ó bá rí ètò ààbò níbi tá a wà yìí àmánà yóò ní fọkànbalẹ̀. Mani amana minhu billahi wal yawmil akhir. Yóò sì nígbàgbọ́ sí ọjọ́ kẹyìn. Qala. Ọlọ́run wá ní kí n máa sọ gbogbo ẹ̀yin tẹ́ ń fara ni wá. Wa man kafara. Ẹni tó bá ti ṣaláìmọ̀
nǹkan márùn-ún tí mo fẹ́ kà yìí Ọlọ́run ó padà fìyà bá wa jẹ́ Nàìjíríà. fàwùmá tí ò kọ́lí lọ́wọ́. Ọlọ́run ni ẹ máa ṣe ń tẹ̀ ń ṣeun ẹ máa gbowó bẹ́ẹ̀ tí ń gbà á. súnmọ́ àdìtàrú. ẹ máa ṣe gbogbo ohun tó wù ní dáadáa káwọn èèyàn rò bí gbẹ̀yìn ẹni Ọlọ́run. ọmọ tí ò kọ́lí ìlà ìgbádùn díẹ̀ là á fún yín á padà fara nìyí. súnmọ́ àdìtàrú ilẹ̀ àzábì náírì. ẹ lọ wo gbogbo àwọn adarí ayé ìjọ́hun ẹ lọ wo ibi tí wọ́n wà. èyí tí ò ní ṣúrókì ó ti dẹni tó ń yá tán èyí tí àbí nítorí pé pílẹ̀nì ń bò wọ́n láṣìírí ilé wọn ti bàjẹ́. wọ́n bí sálímàṣírù. àbùkọ́ kùmọ̀lá. gbogbo nǹkan tí wọ́n ní òwúlò mọ́ Ọlọ́run ní ń dé Ọlọ́run wa ní bó bá dá a láyé tán inú sàárè wọn yóò tún bàjẹ́ bí sàárè bá ti wá bàjẹ́ inú náà àwọn Ọlọ́run ló kángun sí. ilẹ̀ àzábì náírì wà bí sálímàṣírù. Ànábì Ibrahima nù ó di méjì ìkẹta kí n gbé microphone lẹ. wà dọ́rọ́bà Allahu masalan qaryatan ni. àgbékalẹ̀ àpèjúwe tọ́lọ́wọ́n ọba mi tún ṣe bí irú tí ń ṣe Nàìjíríà lọ́wọ́ yìí. kanat aminatan mutma'inna. àwọn náà ti farabalẹ̀ tí wọ́n ṣe mí ní jọjọ. aminatan aláàbò mutma'inna ọkàn wọn balẹ̀ ngbà tó kàn wá balẹ̀ tán kí ni ṣẹlẹ̀ sí wọn. yàtí harisiku àrògàdàn min kulli makani. tí wọ́n bá ń ta irú wọn ń tà tí wọ́n bá ń ta èso wọn ń tà bẹ́síkẹ́ ń tà gbogbo nǹkan tẹ́ ẹ fojú kéré ni wọ́n ń tà ńgbà náà ti ń dowó bí ti Nàìjíríà náà ti ń dowó àmọ́ ńgbà tó wá yá. fakafarati bi an'umillahi. wọ́n wá ṣe nǹkan márùn-ún tí mo fẹ́ dákọ̀ yìí tí Nàìjíríà náà sì ń ṣe lọ́wọ́. Ọlọ́run wá padà fìyà jẹ wọ́n kí ni ká àkọ́kọ́ bàbá wa ìmáàmù ti ń gbọ́ mi ńlé. Àlàádìlù wọ́n ṣàìmoore pẹ̀lú wípé wọ́n ṣe déédéé mọ́. Ọlọ́run wá fún bàbá wa ìmáàmù àti gbogbo ìmáàmù ayé pé tó bá dijọ́ Jímọ̀ ẹ máa kéde ẹ máa pariwo àlàádìlù. à ń wá Jímọ̀ pẹ̀lú aṣọ ni à wá Jímọ̀ pẹ̀lú pàfẹ́sìn lọ. Allahu akbar. ọ̀pọ̀ wa gbọ́ útúbà mọ́ kí ni ó wí iná wa gbọ́ ọ̀pọ̀ wa gbọ́ kó tún wá Jímọ̀ mọ́ aṣọ tán fi ṣe sàrà fún wọn ìní wọn ná ní tá bá ń gbọ́n tí wọ́n ń sọ ni ó yẹ kí Nàìjíríà máa dáa jù báyìí lọ nǹkan àkọ́kọ́ àlà àdìlù bàbá wa ìmáàmù ẹ máa bá wa képe ẹ kéde dáadáa pé ká máa ṣe déédéé state kó ṣe déédéé local government kó ṣe déédéé district kó ṣe déédéé gbogbo àwọn táwí ẹ jẹ́ kí wọ́n ṣe déédéé wálé ehesan Nàìjíríà ò ṣe dáadáa mọ́ ẹ já ṣe dáadáa síra wa warahman ẹ jẹ́ ká kẹ́ra wa ẹ̀yin tẹ́ ẹ lówó sólà tẹ́ ẹ lówó ìfáìtà ẹ gbé fún gbogbo àwa tá a ní èyí tí ilé yín bá ṣe kedere tó fàìn tá a rí yín àwa tá a fi òkùnkùn sínú ilé òní láìkì yín o wà zulumu ẹ má jà sábòsí àbòsí ti pọ̀ ju o wálé odò wà ẹ má jà sọ̀tà ara wa níjọ́ tá a bá ti là ń sọ̀tà ara wa náà nìkan ó dá mọ́ ìlú ilé yìí ò ní bàjẹ́. Amina. ìlú náà ò ní bàjẹ́. Àmín. ìwọ náà ò ní bàjẹ́. Àmín. ìkéde ìfọ̀kànbalẹ̀ tá à ń wí yìí ọlọ́run ojú ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi. Amina ya Allah. ọlá agbára. Àmín. ọlá agbára la hawla wala quwwata. Illa billahi al-azim. mo kí ọ̀rẹ́ mi àgbà tó wọlé. mo wà lẹ́nu wá sí ni àpàdà síbò ní báyìí sà. Àmín. ọlọ́ba dúró tì yín o. ọlá agbára la hawla. wala quwwata illa billahi.